Otasansan rédíò and TV. Pé ìjọba wọ́n tiẹ̀ ń síjú lámẹ̀tọ́ wo àwa náà tí wọ́n sì fún wa ní ìrìn àjò yẹn wọ́n ìyẹlẹ́ ní àákí. Gbogbo ẹ̀yin ìjọba tẹ̀ ṣe yìí ìran yín ò ní parun nítorí pé ẹ jẹ́ kí ìṣẹ̀ṣe yín ẹ jẹ́ kó parun, ẹ jẹ́ kí ẹ̀sìn yín ẹ jẹ́ kó parun. Bí bá ń lọ báyìí díẹ̀díẹ̀ náà ni àwa náà la máa gbé nǹkan wa lárugẹ. Nígbà tó bá wáyá tí ẹ̀sìn yìí bá wá di tí àwọn ìjọba bá wá tẹ́wọ́ gbà, bí wọ́n ṣe máa lọ síbi tí wọ́n máa lọ ohun tí wọ́n máa kó òbítíbitì owó lọ́hùn náà ni wọ́n máa kó òbítíbitì owó láti wá bá wa náà lọ́dọ̀ tiwa náà níbí torí pé àwa la ní tí wọn ò ní, àwa látún tiwa ṣe. Èyí ni mo ṣe wá ń dú ọpẹ́ rabanta àdáàdá tún ọpẹ́ pẹ̀lú bínú mi ṣe dùn tó sí bàbá mi kábíyèsí Ọba Abdulrasheed Tẹlúwàn aláṣẹ igbákejì òrìṣà. Bàbá, ọ̀rọ̀ yín láyé ń sọ nígboro, ọ̀rọ̀ yín láyé ń sọ lórí afẹ́fẹ́, wọ́n ń sọ̀rọ̀ yín dáadáa ni nítorí pé èyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi mínú ọmọ káàárọ̀ oòjíire dùn lánàá yìí inú alálẹ̀ gan dùn sí yín. Bàbá, Ifá ni mo dúpẹ́ Awo ọba ló ṣe fá fún ọba alálẹ̀dẹ̀ Ọ̀yọ́ níjọ́ tí wọ́n ní kó rúbọ ọkọ rẹ̀ kó lè bá ṣe lọ́pẹ́nú. Kì í ṣe alẹ̀dẹ̀ Ọ̀yọ́ là ń lọ léni o, alẹ̀dẹ̀ Èwo ni, alẹ̀dẹ̀ Èwo la wà. Bàbá kí wa pé a kú ọdún egúngún, àwọn á tún kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ó túmọ̀ sí pé gbogbo eléyìí tá a ti ṣe sẹ́yìn wọ́n tún kí apapọ̀, wọ́n dẹ̀ sọ tí wọ́n ò fẹ́. Gbogbo tí ẹ ń sọ pé ẹ fẹ́ ń làwa náà fẹ́ nínú ìṣẹ̀ṣe pé ká máa ṣe, kì í ṣe ń tọrùn mí là fààyè gbà torí pé pátápátá báyìí légún máa daṣọ borí. Kì í ṣe tí Ọ̀rúnmìlà náà tẹ́wọ́ gbà. Àwọn ènìyàn tí wọ́n ń ṣe jákujáku níbi ìṣẹ̀ṣe, bàbá gbà yín nímọ̀ràn ẹ já mo lò torí pé ntọ́ bá da òrìṣà yigiyigi ò sí, ẹni yigiyigi ní bẹ. Bó ní bàbá ṣe pé gbà láyé ò ṣe bá a pè é, ẹ já tẹ̀lé mọ̀ràn bàbá. Inú mi dùn, ara mi kún, ayọ̀ mi kún, bẹ́ẹ̀ sì ayọ̀ tí gbogbo ayé náà kún. Kódà ńgbà tí gbogbo ayé tí ẹ̀rí ń ṣe wọ́n ní kàyéfì, àwọn ẹlòmíì wá ń kọ́mẹ̀ntì tí ọ̀dà wọn ni lágbájá àbí ṣé kò mú kinní ẹ̀ lónìí ni, gbogbo àpárá ọ̀rọ̀ tí ọ̀dà tí wọ́n máa ń sọ sí bàbá ẹ má bínú. Àwọn èèyàn wá tún sọ pé tún padà pé ẹ mọ̀ tún padà sí di kinní pé ẹ̀yìn tó jẹ́ pé ilẹ̀ tó fẹ́ mọ́ tẹ́ mọ̀ tún bú oníṣẹ̀ṣe lọ́la o. Ṣùgbọ́n mo gbẹ̀rí yín jẹ́ ibi téèyàn sí ẹlẹ́dẹ̀ yẹn wà ń bẹ̀. Mo gbẹ̀rí yín jẹ́ bàbá pé ẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ nítorí pé ńgbà tẹ́ ẹ kọ́kọ́ jọba bàbá, ìgbà tẹ́ ẹ kọ́kọ́ jọba ìṣẹ̀ṣe ẹgbẹ́ dání ẹ ṣe dáadáa tẹ́ ẹ ń ṣe tí sì ń wúyàn bẹ́ẹ̀ ni. ń bọ̀ tábùṣe gàdà tó tábùṣe gèdè ọlọ́mọdé abẹ́ni ibi tó gàdà já ó dín ní àjò bákan àtẹni tó tọrọ sọ àtẹni tí ò tọrọ sọ ṣé mọ́rú àwa yìí náà ẹ forí adéjì wa àwa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni àkíyèsí là ń sọ kì í ṣe páà ń sọ tí ọ̀dà ń pa yín bàbá. Àkíyèsí ni torí pé níbi tí onílé bá fojú ọ̀nà sí làlejò ọ̀tọ̀. Àwa làwa ń wò pé bàbá tí wọ́n ń lọ bá ìjà máa pa àkíyèsí wọn torí pé bálejò bá dé ẹ̀yin lẹ́ẹ̀ṣojú wa nínú ìlú Ìwó tá a wà yìí. La ṣe ń pa àkíyèsí ọ̀sẹ̀ tó tó ọba bú àásúnmọ́ba níwọ̀n ẹgbèje ni àájìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ni torí pé ẹni tó bá rí ọba fín ọba máa parú wọn ni ọba máa parú wọn ni. Bàbá ti kí wa kú ọdún, bàbá ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Àpèrè tẹ́ wa ẹsẹ̀ẹsẹ̀ tó ń ṣèṣe borí àpèrè ń ṣe máa ṣe é ṣe ni. Bàbá ẹni mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ ti sọ nígbà ẹ padà ṣàtúnṣe lórí ẹ̀ kó lódùmarè kó bá ní ràn yín lọ́wọ́. Bàbá ayé ń fẹ́ ti yín, ayé ń gba ti yín o. Bàbá bẹ́ẹ̀ bá ti wá gbà tẹ́ ẹ ṣàtúnṣe lórí gbogbo ìrìn àjò bàbá. Tí ní àjò tí ń lọ bẹ́ẹ̀ tó tún di bí ọ̀tún látẹ̀ tó fún alómi ìjẹ́ pé ká máa jẹyàn ọ̀nà tẹ́ wá tún fún alómi ìpínlẹ̀ náà tó gbẹ̀ tó jẹ́ bàbá. Bẹ́ẹ̀ bá ń ṣe báyìí ẹ tó bàbá.
èyí ni mo ṣe ń fi ìdùnnú mi ni mo ṣe ń fi hàn torí pé olórí là á gbé orí fún, olórí là á gbórí fún, olórí là á gbórí fún. Mo kí yín bàbá lẹ́ẹ̀kan sí èyí tó wá tó dàbí rẹ̀ tí mo fẹ́ sọ nípele kejì. Àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àkókò yìí ìṣọ̀kan wá ṣe kókó. Ọ̀rọ̀ ọlọ́jẹ̀ kọ́ ni tó délẹ̀ yìí o, ọ̀rọ̀ ọlọ́sùn kọ́ o, ọ̀rọ̀ onífálọ́kàn kọ́ o, ọ̀rọ̀ kọ̀mọ̀dọ́dọ̀ àwọn lọ́ọ̀yà kì í sọ̀rọ̀ pé àwọn oníṣàngó kọ́ ni ń bá ṣe o. Àkókò tí ìṣọ̀kan wa gbogbo tí bá ń jẹ́ mọ̀yàmọ̀yà nínú gbogbo tí ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ pátá ẹja lọ rèé sọ ọ́ gbó torí pé lákòókò tá a wà yìí gbogbo apáta la jọjọ nílò ara wa. Ẹnìkan yìí sọ pé ẹnìkan ò sí, gbogbo apáta la jọjọ ń bẹ. Ẹ máa rántí pé bí Ọ̀rúnmìlà bó ṣe fi yé wa pé bí ọba dẹ̀ kòkòkò ni máa kọ́kọ́ lé o. Adífá fún Ọ̀rúnmìlà bàbá jẹ gbèsè 20 ẹgbàá yóò wá fi 20 yóò fi rúbọ. Ẹ̀yin náà rí nígbà tí bàbá jẹ gbèsè 20 ẹgbàá ó wá gbìyànjú ó wá lọ ọlọ́rìí ṣe àsìngbà bàbá lọ rí wówó ó wá rí ẹgbàá tó jẹ́ pé 10 ẹgbàá tó lé lórí 20 ó wá dáfá pé bówó tó kù 10 nígbà tí ó wá dáfá náà wá sọ pé wọ́n ní ẹgbàá ọ̀kẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni kó fi rúbọ. Ó jẹ gbèsè 20 ọ̀kẹ́ ó ní 30 ọ̀kẹ́ lọ́wọ́. Ẹbọ tí ó rù wá ṣe déédéé 30 ọ̀kẹ́ owó iṣẹ́ tó lọ rèé ṣe. Ó túmọ̀ sí pé kò tí ì rúbọ o, àmì kò tí ì san gbèsè ṣùgbọ́n ká déédéé owó ẹbọ tó rú. Bàbá kó o lẹ̀ ó fi ṣètùtù ṣùgbọ́n nígbà tó ṣe ara wa bẹ̀rẹ̀ sí ní dẹ bàbá bí ọba dẹ̀ kókó ní mọ́ kọ́kọ́ lè. Ẹ̀yin àgbààgbà ẹ mọ́ sùn, ẹ pera yín jọ níletò ẹ jẹ́ kí ṣọ̀kan bó ṣe wà tẹ́lẹ̀ láàrin ẹ̀yin bàbá ẹ jẹ́ kó padà sípò. Bíjà bá ń bẹ láàrin ẹ̀yin ẹ dákun ẹ já fi yẹn lẹ̀ ná. Gbogbo apáta la nílò ara wa. Àìrọ́mọrán níṣẹ́ lọ́jà gbáyà torí pé pò títa lọ́lọ́run wà kò sọ́mọ oníṣẹ̀ṣe tó lè ṣiṣẹ́ tí ń ṣe. Iṣẹ́ títa lọ́lọ́run ṣe nínú ìṣẹ̀ṣe kò sí ọmọ oníṣẹ̀ṣe tó lè ṣiṣẹ́ òun. Sọ́mọ oníṣẹ̀ṣe kéwú ni. Musa ló wo Fìràúnà, ìwà wo Musa tó wo Fìràúnà àwọn ìrìn àjò Fìràúnà ló wo Musa, Fìràúnà ló wo Musa, Fìràúnà wo Musa o, a sì mọ̀tàn ìrìn àjò wo. Nígbà tí Musa dàgbà nítorí ẹ̀kọ́ ìtọ́lọ́run ọba fẹ́ kó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ òun. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń tífà sọ pé yóò ṣẹlẹ̀ ni ṣe bọ́rọ̀ ọ̀fà ni bẹ́yìn bàbá lẹ́kọ́ wa lẹ fi jẹ́ kó yé wa nínú Ifá pé ẹnìkan kì í gbìjẹ ìwọ̀ ní mọ́ gbìjà ara rẹ̀ pé nígbà tó bá tó àkókò tí fọ́ bá gbalẹ̀ ẹni Ifá ó gbà á fúnra Ifá ló máa gbà á. Nígbà tó sì tó àkókò tí ìṣẹ̀ṣe fẹ́ gbalẹ̀ tó fẹ́ gbayé kan lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ńlọrọ̀ kejì tí gbogbo ayé ń gbọ́. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe lọ̀rọ̀ kejì tí gbogbo ayé ń gbọ́ tòró ní bí ẹ ṣe máa ń retí ẹ̀. Bí bá wa ń lọ báyìí ayé ọmọ páwa náà ń bẹ gbogbo tí ń ṣẹlẹ̀ ń fún wa ní popularity ni, ẹni tó wá ṣe déédéé ìrìn àjò náà ẹ wá mọ́jọ bágbá kò lọ. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ mọ́ dáadáa wa tá ẹjọ́ ọmọ kéékèèké yìí, ẹ mọ́ dáadáa wa kí lágbára wa ká, èló la ní, èèyàn wo la mọ̀, agbára wo la ní. Àìrọ́mọrán níṣẹ́ lọ́jà gbáyà kárọ́mọrán níṣẹ́ kámọ́rẹ́ ní tá a fàbọ̀ fún ẹni mọ́ dún ọmọdé. Ni mo ṣe ń ké sẹ́yìn bàbá wa lọ́tùn lósì ní gbogbo ohun tí ń jẹ́ káàárọ̀ òjíire, kì í ṣe káàárọ̀ òjíire nìkan ló wà, ní gbogbo ohun tí ń jẹ́lé ayé pátá. Ṣé bí ìṣẹ̀ṣe tẹ́yìn gbé dání ó di tí wọ́n ń ṣe káàkiri orílẹ̀-èdè lágbàáyé, wọ́n ń ṣe ẹ̀rù bí wọ́n pàtàkì ẹ̀dí. Àwa táwa ní nǹkan wa kò yẹ ká jẹ́ ó bàjẹ́. Ẹ má jẹ́ àwo tẹ́lẹ̀ gan ènìyàn, ẹ má jẹ́ àwo tolú bí ènìyàn, ẹ má wo jẹ́ àwo tàwọn oníbàjẹ́ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ wọn iná ní ń bú àwọn bàbá tiwa náà. Wọ́n á bú bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn Fàì, wọ́n á bú bàbá wa Ifá Sayọ̀ Alábí, Ifá Dámitán, wọ́n á bú wọn. Àwọn ọ̀lẹ́nìkan tá a fẹ́ gbé torí pé ń tà mọ̀ ni pé
ọmọdé tó rajá tó wá sọ ajá ní tàgbà oníṣẹ́ tó ní tàgbà oníṣẹ́ ló kọ ajá wọn mọ̀ jẹ́ ó náà fẹ́ẹ́ dàgbà ọmọdé búroko ó bojú wẹ̀yìn sóòjọ́ lolúwere máa bú ni ní máa pa ni wọ́n bọ́n bàbá wa lọ fá wọ́n gbé fọ́tò wọn síbẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ ìtagbára tí wá kálà fi ń ṣàdápadà pé àwọn bàbá eléwọ̀n ìṣẹ̀lẹ̀ ní àrífín ṣùgbọ́n gbọ́n wọn náà dé ń sìn wọ́n lẹ́nìkan bú ẹnìkan ọyẹ máa lọ rèé sà wọ́n bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ bí wọ́n yàdọ̀ tí a náà wá náà ò tí ì mọ̀ Ọ̀rúnmìlà ò sí lára ajá o Ọ̀rúnmìlà ò lára ajá lásán ké sẹ́yìn bàbá ẹja dìde sí ní àjò náà kó lódùmarè kó dákun kó ràn wá lọ́wọ́ èyí tó wá parí ẹ̀ kí n tó bọ́ síbi ìtọ́ parí ẹ̀ ẹ rántí pé Ọ̀rúnmìlà ní àgbà òkè àgbà odò ayé mọ ló lò mú ayé mọ ló fìrí ògún àgbádámù ẹ̀yin lẹ́fòbò dá ẹ̀yin lẹ́fòbò fọn ẹ̀yin lẹ́fòbò wọ́lẹ̀ turuturu lójúde ẹ̀yin dẹ ifá ní kí n wẹ́rẹ́wẹ́rẹ́ ní kí n òde ìsálayé èyí gbòdògbà ní kí n sálú ọ̀run aláwòrò sàṣà lọ dáwọ́ lẹ̀ ń jọ̀hún wọn ni bàbá sì yí àgbó àtọ́ aláṣeyọrí ni a sì dẹni àìkú pẹ̀lú ẹ̀yin aláwòrò sàṣà ẹ̀yin bàbá ohun tẹ́ ní ká mọ̀ ṣe là ń ṣe yìí iṣẹ́ tá a rẹ́ jẹ́ kì í pẹ̀jẹ́ iṣẹ́ tá a rán kọ̀ kì í pakọ̀ iṣẹ́ ìránṣẹ́ tá a gbé dání yìí ẹ má jẹ́ kó hun wá ẹ má jẹ́ akábàámọ̀ aburú pẹ̀lú ẹ̀ ẹ má wò wá ràn ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde kò sí ń tẹ́ ẹ lè dá ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ t'Ọ̀rúnmìlà sọ pé tákòókò bá ti tó gbogbo ayé ní orí àkókò ló ti tó yìí ohun tá à ń sọ pé ká jí gìrì sí kì í ṣe pé nítorí ìjà à ń sọ pé ká jí gìrì nítorí pé àkókò ti tó láti mójútó ẹ̀sìn wa ká ṣe lọ́nà tí ọmọ ẹgbà fi gbogbo ayé gbogbo ibi tí ò ti sílé ti ń jẹ́lé ìjọsìn kálọ̀ ní mọ́ ńlá lé ìjọsìn mọ́lẹ̀ ń bẹ̀ wọ́n níṣẹ̀ṣe àríṣe àìsolùsì ẹ̀dá Olódùmarè kẹwàá kí lọ́lọ́run ṣe fún lèmọ́mù tí ò ṣe fún ọmọ Abégúndé ti lé ẹ̀yin bàbá yìí ìyá gbogbo ibi tó bá yẹ ká náwó sí ni ẹja náwó sí ẹ má jẹ́ àwùwá ìrìn àjò ẹni tí ọmọ ti ń ṣe mọ́ gbogbo ìrìn àjò kọ́ mọ bá ìgbà mọ́ lọ kọ́ mọ bá gbà mọ́ lọ ẹ wo bàbá wa Kábíyèsí Olúwo wọ́n tún ńgbà tí wọ́n ń sọ̀ tí wọ́n ń kí gbogbo ayé lánàá ìmúra wọn wọ́n jọba wọ́n jọba lójú èèyàn bàbá wa ń sọ̀rọ̀ with confidence wọ́n ní gbogbo wa ńlọ níṣẹ̀ṣe àwọn làwọn ń kówó lé eégún láti sọdún eégún bàbá ṣe ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ń parọ́ mọ́ pé ò ṣe bí ní ti ń ṣe o àwa tó wá jẹ́ pa wá là ń ṣe tá a sọ pa alágbé ìrìn àjò ń dání bóò làwa náà ti ṣàtúnṣe ìrìn àjò tí ó fi wù wá tó fi jẹ́ pé ẹni ibi kò tún ní tó tara bàbá ẹ̀ tó máa lọ rèé sọ̀rọ̀ míì tọ́lá àti mi ìṣòro tí wọ́n fọ̀ lórí wọn báyìí ní ìsìn béèyàn bá sì bu Olúwo lọ́nà tí ọ̀tọ̀ lọ́nà tí ọ̀dá lákòókò tá a wà yìí béèyàn bá bẹ́ ògùn ọbẹ̀ ni ẹ mọ́ sọ̀rọ̀ sọ́ba àti ya pàtàkì lolúwo jẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ojúlówó ọba ni ó ṣèṣì ọba bẹ́ẹ̀ ni ọba Abdulrasheed Tẹ́lúwàn bàbá mo tó gbé fún yín lẹ́ẹ̀kan sí mo wá tara yín mo wá kí eégún láti kẹ́yìn gbàlẹ̀ gómìnà wa ọmọ ọba Ademola Adeleke adúpẹ́ lọ́wọ́ yín fún gbẹ́rẹ́ ìpàkọ́ àtàkíyèsí tẹ́ ẹ bá ní dérìn àjò ńládé tẹ́ ẹ bá ní dérìn àjò tẹ́ ẹ bá ní dé ládé torí pé nínú ariwo tiwa Olódùmarè lò yín àtàwọn àgbààgbà ẹ ṣàmúlò ìrìn àjò ẹ sì ṣe bó ti yẹ kó ṣe ayé sì rojú Adémọ́lá ó tún ṣèkan sí o wọn gbọ́ kó olóòṣè second time ó ṣèkan sí o ẹni bá ti róyún Fúlàní ó ti mọ̀ pé pupa ní èébì béèyàn bá ti rí ọjọ́ tó ti dépò ìrìn àjò lèyẹn ti mọ̀ pé ó ṣe dáadáa pàápàá jùlọ o ò nífẹ̀ẹ́ tó níṣẹ̀ṣe dùn wọ́n bí bàbá wa Adémọ́lá Adélékè bó ṣe wọlé a kí wọn a mọrírì wọn a fi ìdùnnú wa fi hàn nígbà náà a wá dúpẹ́ pé Olódùmarè òjè káwa náà bẹnu ẹni tí ó kábàámọ̀ tó rìgírẹ́tì pa dìbò fún yín ìka yìí náà ni ìka yìí tẹ̀ sójú ẹ̀ a tẹ̀
oníṣẹ̀ṣe náà ń dìbò akúnnú ayé rẹpẹtẹ akúnnú ayé béèyàn bá ní tojú òsì olúwa rẹ̀ ọ̀fọwọ́ ara rẹ̀ tágìrì ni bàbá adúpẹ́ àwọn ọba tẹ́wà bá ní sí gbẹ́rẹ́ pàkọ́ bẹ́ẹ̀ pọ̀ o nípínlẹ̀ Ọ̀ṣun ẹni mò ń sọ kò tí tó dé ìpínlẹ̀ ibòmíì àwọn ọba tẹ́ẹ̀ bá ní sí ní pẹ́rẹ́ pàkọ́ pọ̀ ìfẹ́ máa ń dárúkọ ni kọ́mọ́ dàbí ìgbà téèyàn rórí adé fín àwọn ọba tẹ́ẹ̀ bá ní sí ní gbẹ́rẹ́ pàkọ́ bẹ́ẹ̀ wọ́n pọ̀ ẹ̀yẹ wò gbà tí ọba ibì kan tó sọ̀rọ̀ nípínlẹ̀ kan tó sọ pé àwọn ò fẹ́ kó níṣẹ̀ṣe kí wọ́n máa sin òkú ọba mọ́ pé ẹ̀sìn tó bá ń sìn ẹni kó fi mọ́ àwọn oníṣẹ̀ṣe ibẹ̀ wọ́n dìde àwa dúpẹ́ lọ́wọ́ gómìnà tó wá gbìyànjú ní òun ò débẹ̀ wọn èyí tẹ́ ní kó wọ́n máa ṣe òun ò ṣe yún wọ́n sì fílẹ̀ sí bó ṣe wà pé bọ́ba bá kú awo ní sòrò torí pé bọ́ba ọba jẹ awo ní ọ̀fọ̀ bàjẹ́ àwọn tẹ́ẹ̀bà ní ṣàtúnṣe sí ń bẹ̀ ọ̀pọ̀ agbára yín ó sì ka ẹ̀ sì lè ṣe ẹ̀mí tí wàá máa darí èèyàn tí wàá máa fi tìyàn ṣàṣìṣe kò ní rí ẹ̀mí yín wọ̀ kò ní rárá yín wọ̀ àdúrà wọ́n gbà ẹ bá ní ṣègbésẹ̀ lórí ìrìn àjò ta lọ lọ́hùn kí wọ́n fi sílẹ̀ lómìnira kó sì máa lọ nítorí pé ayé ń ṣọ̀fọ̀